Àǹtí Jọlá mi ò gbọ́ yín dáadáa ẹjọ́ ẹ̀pẹ́ ni mo wà network yẹn ò dẹ̀ clear. Mo ń bi yín léèrè mo ní pé reach mọ́ mi láti ọjọ́ ìkó dẹ̀ dá. Ẹ wá ní pé mi ò gbọ́ nǹkan tẹ́ sọ. Bàbá mi ní sim, kò sí sim lọ́wọ́ mi, ṣé understand? Sim tí ẹ pé mo tún lè fi reach wọn, ó ti sọnù because wọ́n kan ṣẹlẹ̀ níbi tí mo wà, àwọn àmì àtàwọn Boko Haram. Area bí tí mo dẹ̀ ń gbé ní ọlọ́ngbọ́n ló yọ mí, pé kó pa gbogbo èèyàn níbẹ̀. Ó yé mi bọ̀ ọdún mẹ́rin ti pẹ́ jù láti. Prayer tí mo fẹ́ ní pé kí n sọ fúnra mi kí n má wá sílé lókun. The only àti mo gbà I'm stranded here already ṣe bí ẹ tí mo ti wà stranded ní ìwọ́n bí mo ṣe fẹ́ wálé. And the second one is kí n wálé alive ṣe understand me because number one tí n bá ní kí n reach wọn náà nísìnyí náà mi ò ní nọ́mbà àwọn ọba ohun bí tí mo ti contact everybody kò sí lọ́wọ́ mi mọ́ mi ní ṣe understand. Mo ń gbọ́ ṣé tá bá wá bẹ́ ṣe máa wálé ṣé tá bá wá bẹ́ ṣe máa wálé ńkọ́. Ẹ̀lọ́ àti Bẹ́lá kò sí bí mo ṣe fẹ́ wálé ń sin ọba wa mí ní pásítọ̀tì tí mo lè fi rìnà kò sí. Tó gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Àǹtí Jọlá mi ò gbọ́ yín dáadáa ẹjọ́ ẹ̀pẹ́ ni mo wà network yẹn ò dẹ̀ clear. Mo ń bi yín léèrè mo ní pé reach mọ́ mi láti ọjọ́ ìkó dẹ̀ dá. Ẹ wá ní pé mi ò gbọ́ nǹkan tẹ́ sọ. Bàbá mi ní sim, kò sí sim lọ́wọ́ mi, ṣé understand? Sim tí ẹ pé mo tún lè fi reach wọn, ó ti sọnù because wọ́n kan ṣẹlẹ̀ níbi tí mo wà, àwọn àmì àtàwọn Boko Haram. Area bí tí mo dẹ̀ ń gbé ní ọlọ́ngbọ́n ló yọ mí, pé kó pa gbogbo èèyàn níbẹ̀. Ó yé mi bọ̀ ọdún mẹ́rin ti pẹ́ jù láti. Prayer tí mo fẹ́ ní pé kí n sọ fúnra mi kí n má wá sílé lókun. The only àti mo gbà I'm stranded here already ṣe bí ẹ tí mo ti wà stranded ní ìwọ́n bí mo ṣe fẹ́ wálé. And the second one is kí n wálé alive ṣe understand me because number one tí n bá ní kí n reach wọn náà nísìnyí náà mi ò ní nọ́mbà àwọn ọba ohun bí tí mo ti contact everybody kò sí lọ́wọ́ mi mọ́ mi ní ṣe understand. Mo ń gbọ́ ṣé tá bá wá bẹ́ ṣe máa wálé ṣé tá bá wá bẹ́ ṣe máa wálé ńkọ́. Ẹ̀lọ́ àti Bẹ́lá kò sí bí mo ṣe fẹ́ wálé ń sin ọba wa mí ní pásítọ̀tì tí mo lè fi rìnà kò sí. Tó gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Àǹtí Jọlá mi ò gbọ́ yín dáadáa ẹjọ́ ẹ̀pẹ́ ni mo wà network yẹn ò dẹ̀ clear. Mo ń bi yín léèrè mo ní pé reach mọ́ mi láti ọjọ́ ìkó dẹ̀ dá. Ẹ wá ní pé mi ò gbọ́ nǹkan tẹ́ sọ. Bàbá mi ní sim, kò sí sim lọ́wọ́ mi, ṣé understand? Sim tí ẹ pé mo tún lè fi reach wọn, ó ti sọnù because wọ́n kan ṣẹlẹ̀ níbi tí mo wà, àwọn àmì àtàwọn Boko Haram. Area bí tí mo dẹ̀ ń gbé ní ọlọ́ngbọ́n ló yọ mí, pé kó pa gbogbo èèyàn níbẹ̀. Ó yé mi bọ̀ ọdún mẹ́rin ti pẹ́ jù láti. Prayer tí mo fẹ́ ní pé kí n sọ fúnra mi kí n má wá sílé lókun. The only àti mo gbà I'm stranded here already ṣe bí ẹ tí mo ti wà stranded ní ìwọ́n bí mo ṣe fẹ́ wálé. And the second one is kí n wálé alive ṣe understand me because number one tí n bá ní kí n reach wọn náà nísìnyí náà mi ò ní nọ́mbà àwọn ọba ohun bí tí mo ti contact everybody kò sí lọ́wọ́ mi mọ́ mi ní ṣe understand. Mo ń gbọ́ ṣé tá bá wá bẹ́ ṣe máa wálé ṣé tá bá wá bẹ́ ṣe máa wálé ńkọ́. Ẹ̀lọ́ àti Bẹ́lá kò sí bí mo ṣe fẹ́ wálé ń sin ọba wa mí ní pásítọ̀tì tí mo lè fi rìnà kò sí. Tó gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Àǹtí Jọlá mi ò gbọ́ yín dáadáa ẹjọ́ ẹ̀pẹ́ ni mo wà network yẹn ò dẹ̀ clear. Mo ń bi yín léèrè mo ní pé reach mọ́ mi láti ọjọ́ ìkó dẹ̀ dá. Ẹ wá ní pé mi ò gbọ́ nǹkan tẹ́ sọ. Bàbá mi ní sim, kò sí sim lọ́wọ́ mi, ṣé understand?
síìmù tí ẹ pé mo tún lè fi ríṣì wọn ó ti sọnù because wọ́n kan ṣẹlẹ̀ níbi tí mo wà àwọn àmì àtàwọn Boko Haram eré àbí tí mo dẹ̀ ń gbé ní ẹ̀kọ́ lọ́ngọ́ ló yọ mí pé kó pa gbogbo èèyàn níbẹ̀. Ó yé mi bọ ọdún mẹ́rin ti pẹ́ jù láti. Ó lè prayer tí mo fẹ́ ní pé kí n fúnra mi kí n má wá sílé lókun the only àti mo gbà I'm stranded here already ṣe kí mo ti máa stranded ní ìwọ́n bí mo ṣe fẹ́ wálé and the second one is kí n wálé alive ṣe understand me because number one tí n bá ní kí n ríṣì wọn náà nísìnyí náà mi ò ní nọ́mbà àwọn ọba ohun bí tí mo ti contact everybody kò sí lọ́wọ́ mi mọ́ mi ní ṣe understand. Hello. Mo ń gbọ́ ṣé tá bá wá bẹ ṣe máa wálé ṣé tá bá wá bẹ ṣe máa wálé ńkọ́. Ẹ̀lọ́ àti Bẹ́lá kò sí bí mo ṣe fẹ́ wálé ń sin nọ́mbà wà mí ní pásítọ̀tì tí mo lè fi rìnà kò sí. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Àǹtí Jọlá mi ò gbọ́ yín dáadáa ẹjọ́ ẹ̀pẹ́ ni mo wà nẹ́tíwọ̀kì yẹn ò dẹ̀ clear mo ń bi yín léèrè mú ní pé reach mọ́ mi láti ọjọ́ ìkó dẹ̀ dá ẹ wá ní pé mi ò gbọ́ nǹkan tẹ̀sán. Bàbá mi ní sim kò sí sim lọ́wọ́ mi ṣe understand síìmù tí ẹ pé mo tún lè fi ríṣì wọn ó ti sọnù because wọ́n kan ṣẹlẹ̀ níbi tí mo wà àwọn àmì àtàwọn Boko Haram eré àbí tí mo dẹ̀ ń gbé ní ẹ̀kọ́ lọ́ngọ́ ló yọ mí pé kó pa gbogbo èèyàn níbẹ̀. Ó yé mi bọ ọdún mẹ́rin ti pẹ́ jù láti. Ó lè prayer tí mo fẹ́ ní pé kí n fúnra mi kí n má wá sílé lókun the only àti mo gbà I'm stranded here already ṣe kí mo ti máa stranded ní ìwọ́n bí mo ṣe fẹ́ wálé and the second one is kí n wálé alive ṣe understand me because number one tí bá ní kí ríṣì wọn náà nísìnyí náà mi ò ní nọ́mbà àwọn ọba ohun bí tí mo ti contact everybody kò sí lọ́wọ́ mi mọ́ mi ní ṣe understand. Hello. Mo ń gbọ́ ṣé tá bá wá bẹ ṣe máa wálé ṣé tá bá wá bẹ ṣe máa wálé ńkọ́. Ẹ̀lọ́ àti Bẹ́lá kò sí bí mo ṣe fẹ́ wálé ń sin nọ́mbà wà mí ní pásítọ̀tì tí mo lè fi rìnà kò sí. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Àǹtí Jọlá mi ò gbọ́ yín dáadáa ẹjọ́ ẹ̀pẹ́ ni mo wà nẹ́tíwọ̀kì yẹn ò dẹ̀ clear mo ń bi yín léèrè mú ní pé reach mọ́ mi láti ọjọ́ ìkó dẹ̀ dá ẹ wá ní pé mi ò gbọ́ nǹkan tẹ̀sán. Bàbá mi ní sim kò sí sim lọ́wọ́ mi ṣe understand síìmù tí ẹ pé mo tún lè fi ríṣì wọn ó ti sọnù because wọ́n kan ṣẹlẹ̀ níbi tí mo wà àwọn àmì àtàwọn Boko Haram eré àbí tí mo dẹ̀ ń gbé ní ẹ̀kọ́ lọ́ngọ́ ló yọ mí pé kó pa gbogbo èèyàn níbẹ̀. Ó yé mi bọ ọdún mẹ́rin ti pẹ́ jù láti. Ó lè prayer tí mo fẹ́ ní pé kí n fúnra mi kí n má wá sílé lókun the only àti mo gbà I'm stranded here already ṣe kí mo ti máa stranded ní ìwọ́n bí mo ṣe fẹ́ wálé and the second one is kí n wálé alive ṣe understand me because number one tí n bá ní kí n ríṣì wọn náà nísìnyí náà mi ò ní nọ́mbà àwọn ọba ohun bí tí mo ti contact everybody kò sí lọ́wọ́ mi mọ́ mi ní ṣe understand. Hello. Mo ń gbọ́ ṣé tá bá wá bẹ ṣe máa wálé ṣé tá bá wá bẹ ṣe máa wálé ńkọ́. Ẹ̀lọ́ àti Bẹ́lá kò sí bí mo ṣe fẹ́ wálé ń sin nọ́mbà wà mí ní pásítọ̀tì tí mo lè fi rìnà kò sí. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Àǹtí Jọlá mi ò gbọ́ yín dáadáa ẹjọ́ ẹ̀pẹ́ ni mo wà nẹ́tíwọ̀kì yẹn ò dẹ̀ clear mo ń bi yín léèrè mú ní pé reach mọ́ mi láti ọjọ́ ìkó dẹ̀ dá ẹ wá ní pé mi ò gbọ́ nǹkan tẹ̀sán. Bàbá mi ní sim kò sí sim lọ́wọ́ mi ṣe understand síìmù tí ẹ pé mo tún lè fi ríṣì wọn ó ti sọnù because wọ́n kan ṣẹlẹ̀ níbi tí mo wà àwọn àmì àtàwọn Boko Haram eré àbí tí mo dẹ̀ ń gbé ní ẹ̀kọ́ lọ́ngọ́ ló yọ mí pé kó pa gbogbo èèyàn níbẹ̀. Ó yé mi bọ ọdún mẹ́rin ti pẹ́ jù láti. Ó lè
prayer tí mo pray ní pé kí n fúnra mi kí n má wá sílé lókun. The only àti mo gbà I'm stranded here already ṣe get mo ti máa stranded ní ìwọ́n bí mo ṣe fẹ́ wálé. And the second one is kí n wálé alive ṣe understand me because number one tí bá ní kí n ríṣi wọn náà nísìnyí náà mi ò ní nọ́mbà àwọn ọba ohun bí tí mo ti contact everybody kò sí lọ́wọ́ mi mọ́ mi ní ṣe understand. Hello. mo ń gbọ́ ṣé tá bá wá bẹ ṣe máa wálé ṣé tá bá wá bẹ ṣe máa wálé ńkọ́. Hello àǹtí Bọ́lá kò sí bí mo ṣe fẹ́ wálé ń sin nọ́mbà wà mí ní passport tí mo lè fi rìnà kò sí. Gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Àǹtí Jọlá mi ò gbọ́ yín dáadáa ẹ jọ̀ọ́ ẹ̀pẹ́ ni mo wà network yẹn ò dẹ̀ clear mo ń bi yín léèrè mú ní pé reach mọ́ mi láti ọjọ́ ìkó dẹ̀ dá ẹ wá ní pé mi ò gbọ́ nǹkan tẹ́ sọ. Bàbá wa mi ní sim kò sí sim lọ́wọ́ mi ṣe understand. Síìmù tí ẹ pé mo tún lè fi ríṣì wọn ó ti sọnù because wọ́n kan ṣẹlẹ̀ níbi tí mo wà àwọn àmì àtàwọn Boko Haram area bíi tí mo dẹ̀ ń gbé ní ọlọ́ngbọ́n ló yọ mí pé kó pa gbogbo èèyàn níbẹ̀. ó yé mi bọ ọdún mẹ́rin ti pẹ́ jù láti. The only prayer tí mo pray ní pé kí n fúnra mi kí n má wá sílé lókun. The only àti mo gbà I'm stranded here already ṣe get mo ti máa stranded ní ìwọ́n bí mo ṣe fẹ́ wálé. And the second one is kí n wálé alive ṣe understand me because number one tí bá ní kí n ríṣi wọn náà nísìnyí náà mi ò ní nọ́mbà àwọn ọba ohun bí tí mo ti contact everybody kò sí lọ́wọ́ mi mọ́ mi ní ṣe understand. Hello. mo ń gbọ́ ṣé tá bá wá bẹ ṣe máa wálé ṣé tá bá wá bẹ ṣe máa wálé ńkọ́. Hello àǹtí Bọ́lá kò sí bí mo ṣe fẹ́ wálé ń sin nọ́mbà wà mí ní passport tí mo lè fi rìnà kò sí.